ẹ jẹ́ kí a tún gba àwúre ojoojúmọ́ téèyàn fi ń gba owó yìí. Tested confirm ni ó dáa púpọ̀, ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò. 07031 83 45 83 òun ni nọ́mbà mi ò ní nọ́mbà méjì o. Bẹ́ẹ̀ ni any other account tá a bá rí tó ń lo fídíò mi tí nọ́mbà tó bá ti wà bẹ́ẹ̀ bá ti yàtọ̀ sí 07031 83 45 83, ìbàjẹ́ lórí Instagram, ìbàjẹ́ lórí YouTube, ìbàjẹ́ lórí Facebook, èmi kọ́, ó ti yàtọ̀ nìyẹn, wọ́n ti gbé orí olórí sẹ́sẹ̀ lẹ́sẹ̀. Ẹ jẹ́ ká máa kíyèsí ẹjọ́. Ẹ jẹ́ ká lọ wá awọ ẹkùn díẹ̀. Ẹ jẹ́ ká lọ wá tàágìrì. Ẹ jẹ́ ká lọ wá odidi ọ̀gà gbígbẹ ẹyọ kan. Ẹ jẹ́ ká kó gbogbo ẹ̀ sínú odó. Ṣé wá tàágìrì yẹn á wá mú ọ̀bẹ ajé ara ẹ̀. Á wá ha àwọn kinní funfun tó mọ́ wà lára tàágìrì òun náà ń pè lájé tàágìrì. Ẹ jẹ́ ká ha ajé ara yẹn, á wá ha sínú odó. Tàágìrì ta lò yẹ á jù dànù, á jù òun síbi kan. Á wá gún papọ̀ pẹ̀lú àwọn kan tó kù yẹn. Tá bá ti wá gún papọ̀, á wá gún mọ́ ọṣẹ dáadáa, á wá gún mọ́ ọṣẹ dúdú. Á wá kó ọṣẹ yẹn, á wá lọ lẹ̀ mọ́ ibì kan lára ògiri nínú ilé wa. A lè lẹ̀ sínú yàrá, a lè lẹ̀ mára ògiri nínú bedroom, a lè lẹ̀ mára ògiri nínú store, a lè lẹ̀ mára ògiri nínú kitchen, anywhere. Àwa tá bá ń ṣe ìjókòó tá bá lọ́fíìsì, a lè lẹ̀ mára ògiri nínú ọ́fíìsì wa. Ọṣẹ yìí dáa púpọ̀, kò sẹ́ni tí ò lè lò ó, máa ń jí ọwọ́, ojoojúmọ́ lèèyàn dẹ̀ máa ń gbowó ẹ̀. Ọlọ́jà, ó dáa fún àwọn ọlọ́jà tó máa ń tajà. Bẹ́ẹ̀ ni ó dáa fún àwọn ọmọ tó bá ń ṣe gbélé pawó. Ó ti yé ẹ̀yin àgbàlagbà. Tá bá ti wá gún mọ́ ọṣẹ, tá bá ti fẹ́ lò, àràárọ̀ ni a máa ń lò. Tá bá ti bù, a lè fi fọ ọwọ́ wa méjèèjì pẹ̀lú gbólóhùn ẹ̀. Bẹ́ẹ̀ ni a lè bù ká fi wẹ̀. Gbólóhùn tí a máa pè sí ni 070 31 83 45 83 òun ni nọ́mbà mi. A wá sọ pé fún mi lówó kí n fún ọ nígbà. Owó àná ti di ìkàsì, owó tuntun tèmi òmíràn ni mo fẹ́. Ẹkùn kì í jí kó jẹ ẹran ìkàsì. Àbátalágẹmọ bá ti dá, òun lòrìṣà òkè ń gbà. Ojú kan tí tàágìrì bá so sí ní ti ń ka ajé tiẹ̀, kí n ka owó tèmi wìtìwìtì lónìí. A tún ṣe àdúrà sí, a lè fi wẹ̀, a lè fi fọ ọwọ́ méjèèjì. Tested and confirmed ni, ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò, àdúrà wa gbà. A kì í kó sínú ike o, a kì í kó sí anywhere o, ara ògiri nínú ilé wa la máa lẹ̀ mọ́. A lè lẹ̀ mára ògiri nínú yàrá, a lè lẹ̀ mọ́ ti kitchen, a lè lẹ̀ mọ́ ti bathroom wa lórí àwọn oníbèérè. Àdúrà wa gbà, ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò, mo ń bọ̀.